مسلما مستسلما لقضاء الله سبحانه وتعالى فصدق الله هذا الأمر بقوله فلما أسلم قال بعض المفسرين فلما استسلم وتلوا للجبين ألقوا على وجهه لماذا ليذبحوا من قفاء قال بعض لا بل فلما أسلم لما سمى إبراهيم وكبر وذكر اسم الله ليذبح ابنه والابن استسلم لأمر الله سبحانه وتعالى ولم يعاند أبا ولم يخالف أمره أسلم وتلوا للجبين وناديناه أن يا إبراهيم ربنا سبحانه وتعالى ابتلى عبده وأقر هذا البلاء بأنه بلاء عظيم إنه لبلاء عظيم حقا أقول فبريرة سوان المسلمين أن ترى لكي كرات غرفان النبي صلى الله عليه وسلم أن يبريرة نتبع ما جاك يفهم قوة الله بان سالكو كي النبي وبان سالكو لاري أتي أموار لي النبي أتي الصحابة كي أوانا قلوا متوكي بلو النبي صلى الله عليه وسلم نجوب للكيامة أم ببريرة كجو أتواتي كجا وانوانتيو foríjìn ṣáájú kó tó pa wá jàmáà à ń bẹnu ọdún asìtún kí wa náà pé a tún kú ọdún nítorí wípé ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ Iléyá ọjọ́ ọdún tó ní ó là ń pè ní àyámù tashrik àwọn ọjọ́ tí a máa ṣẹran lóòrùn ní Mínà gbogbo ẹ̀nà tí wọ́n kò wálé a mọ̀ pé níjọ́ àwọn lọ́la àjíká nígbùlẹ̀ tí rẹ̀rẹ̀ Saudi tí ń sáà ń sọ̀rọ̀ báyìí tó dùn èèmà ní ìsìláàmù yìí torí pé ọdún Ọlọ́run ni ọba dẹ́dà ló polówó rẹ̀ ìjọba kí ń bá wa sọdún o kìí solówó ní bá wa sọdún ọba dẹ́dà iní ń ṣe ọdún ìfún aláti sánmà bí bẹ́ẹ̀ kọ̀ ìbá tí rọrùn báyìí náà ó ń kálukú ọpẹran wọ́n jẹran ọdún kan tí ẹmbẹ́lá òun yàbá ń pé ọgbọ́n òun náà fẹ́ dẹ́bà yóò wọ́n federal government ò sanwó kí ní kò sí kankan ní ọba ńlá láti lóru láago mẹ́ta ní àárọ̀ ọdún kọlá àwọn ìbá lọ rẹran ẹlòmíì fẹ́ràn wá sí ìdì ẹlòmíì gba ìdì lọ rẹran Ọlọ́run ní ṣe wàláhì yóò sì máa ṣe jàmáà àwa bùkátà àwọn ẹ̀kọ́ tó so mọ́ Iléyá yìí kọ́kàn jẹ́ pé kọ́mọ̀ máa lọ bẹ́ẹ̀ ó sì jẹ́ ìgbésẹ̀ lọ́rùn àwọn onímímọ̀ táwà jẹ́ àrọ́wàsí fún èmì rọ́wàsí fáwọn àfáàní ìbàr àwọn àríwòye pọ̀ jàmáà Iléyá kèé sọdún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe wá sí pé pẹran fọ́lọ́run ṣé ń gbàtọ́ lọ́run ò ti gbé gbọ́nà àdánwò fáwà bọ́ọ̀ bá ti pẹran Iléyá àkọ́bí ẹni ọmọ sàárẹ̀ dókítà ó sì tọ́jú ẹ̀tì àwọn yọ́lọ̀ máa yáwó ní ọ̀bẹ̀ ìpẹ̀rẹ̀ Iléyá Ọlọ́run sí bẹ̀fà nígbàtí èsì ẹran òfò kèèsí ìsẹran ògùn kèèsí ìsẹran awó kèèsí ẹran èṣù Ọlọ́run tó wá frí wa ẹlọ pẹ̀rẹ̀ fún mi bọ́ bá ṣe pábó ṣe rí ọrẹ wà tó ìlẹ́jẹ́ rẹ̀ mú ìlẹ́rìn rẹ̀ jẹ ìwọ náà ló tún bá nù sásùn rẹ̀ ó tún lọ rẹ̀rin ilékùkú àṣẹ̀yìnwáṣẹ̀ ìbọ̀ inú sásùn rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀rùn kòkòrò wọ́n ti ń wì látẹ̀yìn yídì èyàn àṣírí ìnirun sẹ́sẹ̀ àmbọ́dé díẹ̀ ẹ̀ràn tí a ń ṣe àwìtàn tún wá sísẹ̀ gbé jù ní omi gbóná lódìdí wọ́n tó sẹ̀ ń bó àyíwọ́n lẹ́fẹ́ ẹsẹ̀ méjèèjì àwọn ló ti yóò àtúnwárí àtàtí mbẹ̀lẹ̀ àtà kóngò kan àlùbọ́sà kóngò 12 ó ti mọ́rù ẹran tọ́ra ó náà ni ó jẹ́ ó ní àlùbọ́sà ni ó jìyà rẹ̀ àìṣe báyìí pẹ̀lú ọba dẹ́dà ọ̀dà kí ló fà Ànábì sallallahu alaihi wasallam ọba dẹ́dà ń sọ́ta àwọn ànàbí yòókù fún káwò lè sórí rí láti bẹ̀ àkọ́kọ́ ká lọ mú lọ́wọ́ sọ́hánà sọ́rọ̀sálàm fi ma àkọ́rọ̀ yamma Muhammad fi musnadi ó ń sọ lọ́ni ashaddu nasi bala'an al-anbiya ẹlọ mú lọ́wọ́ gbogbo tó di oore tó di ẹ̀rìn fẹ́yìn lónìí ẹkún àwọn kan ní lánàá o tí a ń bá lọ́lọ́ ń gbóyàn mẹ́lẹ́jù láyé àwọn ànàbí rẹ̀ ni tó rẹ̀ náà lọ láìkì jù idha habba Allahu qawman ibtalahum tọ́lọ́n bá nífẹ̀ẹ́ èèyàn yóò wà fádànwó kan Ọlọ́run nífẹ̀ẹ́ mùsùlùmí Ọlọ́run fádànwó kan àdẹ̀wò lè sùtún fi wá gbà ọ̀dọ́ àti sẹ́lì mọ́ ọdún kẹtàlá mẹ́rẹ̀ tẹ́ ti lọ chọ́ọ̀chì ẹ̀mì ìbímọ náà gbẹ́nu ẹ lọ Jésù èpin kàmí ni yóò pin kàmí kò sì tí ì ṣe ọdún méjì nínú Ìsìlámù lẹ́yìn ìgbà tó bá rí o tó lóye ìbímọ Annabi Ibrahimu alayhi salam àkọ́kọ́ èèmà táàrí nínú ọ̀rọ̀ rẹ̀
ni pé wọ́n dá iná fún nítorí pé ń ṣe tọ́lọ́n àwọn ó sì jù náà wọ́n wá fi àìmọye oṣù dáná torí pé nínú ríwáyà kan 40 days ní náà fi ń jò nínú ríwáyà mi 50 days ní tẹ̀ fi ń jò àwọn gan ò lè súnmọ́ náà má wọ́n wá lọ sí manjanik o ni wọ́n róòlù tí wọ́n gbé jù náà bí gbábáyì kí ní lọ́wọ́ alẹ̀ sínú ọ̀nà wọ́n gan ò lè súnmọ́ náà wọ́n lẹ̀bẹ̀ kí ni ànàbí Ibrahim wí hasbi Allah wa ni'mal wakil in tánà bí wí náà lójọ́ tí wọ́n sọ wípé o ní ìwọ̀n oòrùn ẹ̀yin mùsùlùmí alladhina qala lahumun nas inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana wa qalu hasbunallah wa ni'mal wakil jama'a ta ló mọ́ lánàá wà bẹ́ẹ̀ tó bá rí tó pín lẹ́mì àboríbánà jẹ́ hasbi Allah wa ni'mal wakil hasbi Allah wa ni'mal wakil ọlọ́run ọba ó tó mi sàdánkátà tí wọ́n bá sọ pé ẹnìkan gbára lé nǹkan wá jọ́lọ̀ lọ gbára lé ó kú oríire kọ gbára lé bí tí ó ti ṣòfò ẹ̀rẹ̀ lómi bá ṣe jọ ń kírun yìí tí nǹkan mẹ́ bá bá ẹ mọ̀ bí tó bì lọ ń gìsì lójú ẹsẹ̀ yé oró bò lẹ́nu mùsùlùmí ní alùwàlá àmọ̀tí yé àmọ̀túnmọ̀rẹ́ àmọ̀rọ̀ àmọ̀tí Ànábì Ibrahim yìí ọlọ́nyọ́ kò ń bí iná ọba dẹ́dà ní a ń sọ fún nájọ́ náà lọ́hùn wípé kú ní bardan wa salaman ala Ibrahim má tutù jù má gbóná jù fọ́rẹ̀ ìmẹ̀ ọlọ́run bá dé ní kódà arínú àwọn mímọ̀ tí a sọ wípé màláíkà ò jí ọlọ́run yọ̀ǹda fún pé lọ máa bá Ibrahim nájú ó tó wá sẹ́ẹ̀jì nígbà gbogbo nájú tán wọ́n rí èmọ̀lélé yóò wọ́n sì bẹ́ẹ̀ fún ọbàdára tó ńlá díẹ̀ ìgbà tí oore yọ wà dé kò bímá títí fá ìyálé rẹ̀ o náà ẹbá sì mú ẹrú rí kẹ́ẹ̀sì fi ṣe ó sì sọ ní sọ ìmọ́ ní pé à Ọlọ́run lè fi ṣàánú wà ó sì lè tó jẹ́ pé náà ní ọjà sábàbí dáadáa fún náà èèyàn a máa sọ bẹ́ẹ̀ ọgbà bẹ́ẹ̀ ni ẹni àdánwò bá ń kàn tí wọ́n ń sọ̀rọ̀ tí ń dàbí ẹni wípé kò yẹ kéèyàn ò lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn gbà bẹ́ẹ̀ kìí ṣe ìmánì ìjọ náà lọ́hùn ó fẹ́ kú òun àdánwò ni obìnrin tó lọ rí ìfẹ́yàwó fọ́kọ rẹ̀ torí pé wọn ètí ìbímọ ó fẹ́ bímọ ni kìí ṣe pọ́ fẹ́ kí wọ́n fẹ́yàwó léhun o kìí sí ìyàwó kejì ní wù kí ọkọ̀ clear ànábì ìyàwó ànábì ọlọ́run ọba ọkọ rẹ̀ lọ́kọ́ bá sí ọ̀rọ̀ ọlọ́run bá gbàdúrà kí ni gbígbàdúrà ìdé tán nígbòrò ọlọ́run wà gbàdúrà tèmi náà báyìí kò wọ́n sásùn owó yẹn mú owó tó sì mú ọ̀nọ́mà bọ́lọ̀ sí sayé nù tí mo ti wà pọ̀lọ́pọ̀ láti ìjọ́ orí mílì lọ́wọ́ lóyún kí ní kan ló sí kí ní kan tó bá ti rí inú rí ọ̀nà ẹ̀dùn tí bá ń lọ kó bọ́ sùn kò ní rọrùn sùn ọwọ́ àpọ̀kọ̀ pé bí mo ṣe ń rí ọmọbìnrin yìí lè ìbànújẹ́ ní jẹ́ fún mi ara àwọn agbára tọ́lọ ń gbé fún yàlé náà ṣùgbọ́n tó bá sì lò yọ jẹgẹ gbẹ̀yìn mo kú òǹlé Ọlọ́run sì gbà fún Ibrahim mo kú òǹlé torí pé ìyàlé rẹ̀ náà ẹni ìmẹ́ni ó sì ní ipò lọ́dọ̀ mi mo kú òǹlé ṣùgbọ́n tó ṣe máa jẹ́ pé rẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ yọ padà rí àbámà rẹ̀ àwọn ilẹ̀ mọ́tí pàápàá wọn ni àbámà ni wọ́n sì mú àwọn bá mẹ́lẹ̀ lọ ọmọ wa Maka nígbà dé Maka kò sẹ́ni ẹ̀kan bẹ́ bí wádìn laysa bihi hasisun wala anisun ẹni tó lè fẹ̀gbẹ̀ gbóyàn tàbí yẹn lè ké sí pé nǹkan mọ́dé kò sí gbogbo eléyìí obìnrin tí ó bá sórí ire kìí tọ́kọ ẹlẹ́nu kìí sì gbé ọ̀rọ̀ gbabi tọ́kọ ó ti sọ wípé kí mo fẹ́ sí mo ti há sọ́wọ́ rẹ̀ mo ti há no obìnrin rẹ̀ síbẹ̀ ọkọ ní mo ti mú ìdébí ẹmọ wá lọ rí Ibrahim bú lọ́lọ́ kí ní àtọ́ mọ́ òkú lọ só wà fi ábí ni Ibrahim ní fi ọbẹ̀ ni ó ní ọkọ mi mo ní béèrè mi sọ́lọ́run rẹ̀ tàà jọ ń sin ló ní kó sí báyìí àníbìrò ní bẹ́ẹ̀ ni ó ní máa lọ láyìnbọ̀ yí àná tọ́bájọ́ ni kò ní jẹ́ ara rí ẹwùbìnrin rí ó ní mọ̀ gbà àbúrò wá pẹ́ ìdànjọ́ náà
tẹkùntẹkùn àdánwò lọ́rọ̀ náà ẹni tí èbí ma àgbàlagbà ọmọ náà tó rẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ tẹ́nìkan náà lọ́rùn tóró náà ṣiṣẹ́ kí wọ́n tẹ́ lọ́rùn ìyálé náà ṣe wọ́n tẹ́ lọ́rùn ẹmọ ìwọ̀n bọ́lọ̀ ṣe ń balance gbogbo ẹ̀ Ànábì Ibrahim padà ta ni ìyàwó ẹ̀ wà pẹ̀lú ẹ̀ ìtẹ̀láṣẹ ọkọ díẹ̀ ó di pé àwọn tí ń dẹran lọ nígbàtọ̀ lọ́n fún ní omi tán omi zemzem à ń gé ní ìjọtọ́rọ̀ bá pé kọ́rọ̀ ọkàn á clear rẹ̀ bóun zemzem sì sẹ́ kí ni tó fa síṣẹ́ rẹ̀ níbo ni ìyá ìwà ìjọ́nà lọ́n kí lọ fa sáàyù tán sí bayna Safa wal Marwa ọba di pé wọ́n sàn rí àwọn ẹyẹ rẹ̀ ibi táwọn ẹyẹ bá ń wọ omi ọwà ń bẹ kí sí ìṣó gbogbo làwọn tí ń dẹrùn ay omi mọ̀ bẹ̀rẹ̀ obìnrin ẹwàjá bá sọ̀rọ̀ obìnrin tí a wà pẹ̀lú rẹ̀ ń bí ká máa gbé pẹ̀lú rẹ̀ torí omi rẹ̀ ìwọ náà lómi rẹ̀ wà sí ní fara ní àwọn ajá àwọn ará Yaman wọ́n jọ ń gbé títí tánà bí Ismailu fi dàgbà ọwọ́ dàgbà dáyè kan la ilaha illallah ọlọ́mbá bàbá rẹ̀ bá sùn Ibrahim ọba lálà wípé òun dú ọmọ fọba dẹ́dà kò sí àdéhùn fọlọ́run o ní bẹ̀rẹ̀ pẹ̀tọ́ ọba fún mi lọ́mọ yí ń pa fún nítorí pé àwọn ànábì Ọlọ́run wọ́n gbọ́lọ̀ ń yé ànábì ní ẹ má ma fi lè rí gba nǹkan lọ́wọ́ Ọlọ́run ma torí pé ta bá wò kí ni ẹ má ń dàbí ẹn pé ọmọ ń jẹ bí Ọlọ́run ìwà pàṣẹ ẹ̀sámi àgbáwẹ̀ ẹjọ́ mẹ́ta yọ́ bà pàṣẹ làwẹ̀ ọba di bí àwẹ̀ ọdún mẹ́ta lójú ẹ̀ bẹ́rẹ̀ gba ọ̀lẹ́ tí ma ìkọ́kọ́ bí ọkùnrin tó tó wá jọ dádì mi gẹ́gẹ́ ikọ̀ onídìkọ́ jọ wí tọ́jọ́ torí pé mi ọ̀gá pọ̀ bọ̀ ti dádì mi àìtí wọn ẹmọ láìkì tó tó wá lọ jọ dádì mi ń ó ṣe sàárá pẹ̀lú 1 million naira owó ó di 10 trillion lójú ẹ̀ Ànábì wá ní ẹmọ́ ma rò pé bọ́yá ìlérí yẹn ni nǹkan tẹ́ fi ń ṣe fi ń bọ́ sí innama yustakhraju bihi min al-bakhil ahun ni a ma ń fi lè rí gbà nǹkan lọ́wọ́ rẹ̀ bá àkùsẹ̀ lé òun náà ní fi tọwọ́ rẹ̀ lẹ́ ẹmọ́ sí bẹ́ẹ̀ Ànábì Ọlọ́run ní díẹ̀ kò búra kankan ṣùgbọ́n tí wọ́n bẹ̀rẹ̀ lálà yìí tọ́lọ ń fẹ́ kí wọ́n ṣe lójú ayé náà lálà tí wọ́n lá ọba sì jì obìnrin ìtúnbà kò bá wọn jíyàn kò sí kankan ọ̀dá ìrẹ́ Ismail bàbá lágbára láti mú ọmọ rẹ̀ nígbàwo nígbà bálagọmáwò sáyà nígbà tọ́mọ yìí ṣe ránṣẹ́ téèyàn tí ń wò pé ó ti dọmọ lọ mú kọ́pù wa lọ mú kankan wa táìmù ní ọ̀dá kò mọ́mọ̀ ìdágídí kọfà lọ ọwá pé ọmọ inni àrọ́ fílìmànà anni adbahuki mo lálà lójú ràn tó bá dẹ́dà ní kí n dúọ fún n tó sì sọ yìí tó fẹ́ kí n ṣe lójú ayé náà kí lórí sí bá mi ẹ̀yin lẹ́ni èmi o Ọlọ́run ló sì fi yín fún mi ọwá ń pa yín láṣẹ kí n dèmí bẹ̀ in tó bá ti ní ẹ̀rìn ní kẹ́ẹ̀ṣe ẹwọ́n tó tẹnu ọmọ jáde ẹwọ bàbá rí nítorí pé ń jọ tí Ànábì Ibrahim ń tọrọ ọmọ kọ̀tọ̀rọ̀ ẹgbẹ́ mìjọ̀dọ̀ Ọlọ́run lọ ó sì mọ̀ pé tí ó ìdùnnú ní ó fóun nítorí pé ẹnìkan kìí fún ìyàn lọ́mọ àfọlọ́n tó ti wọ́mọ ọwá dédé kagbà ó ti tọ́dún mẹ́lò tẹ́ ti ń wọ́mọ ní 23 years rí o ta ló wájú ebi fún ọ̀rẹ́ mi náà ẹ ti bímọ inú ẹ̀sìn wọn síbi dáwà á fún ilọ́mọ inú ẹ̀sìn dùn wọ́n láwọn ó fún ọlọ́mọ inú ẹ̀sìn dùn á fún ilọ́mọ ìsẹ́tẹ̀ ti wá bí ọmọ bẹ́ẹ̀lẹ̀ rẹ̀ irú ọmọ olè fẹ́ kéèyàn ọ̀họ̀ bí ma sọ pé wọ́n fún lọ́mọ nínú Al-Qur'an gan gbogbo gbàtọ́lọ̀ máa ń sọ̀rọ̀ ọmọ ẹ̀bùn ni máa ń pè ó ń bùn in kìí ṣe agbára ilẹ̀ fi ń bí tí ó bá wa jẹ́ bẹ́ẹ̀ abẹ́ obìnrin tọ́lọ̀ ń sọ pé kó gba omi dúó Ọlọ́run dorí ẹ̀kodò ní kọ́ ẹkọ́ mi ọmọ dúó ọwọ́ àfikúwà jàzábà agbára tí máa ń fa nǹkan mọ́ra ọwọ́ àfinú ẹ̀ ìpé bó mo ṣe dorí ẹ̀kodò mo ń fi ń sọ fún yín wípé gbogbo ọwọ́ onífẹ̀tò sọmọ bíbí lọ́nà àbòsí kó lè mọ̀ pé tí mo fẹ́ dáyé ń dání o èyí tí ń bà ní dánidá wọ́n tí mo dorí ẹ̀kodò gan kò nídìí kọ́ ọ̀sẹ̀sẹ̀ máa dára láàmù èyí tí mo fẹ́ jí ó dúó ní dúó mẹ́ Ànábì sallallahu alaihi wasallam nígbà táwọn èèyàn wà ń bá lọ́tọ̀ lọ́sí Ànábì tàbá ti ṣe kan àyà sáré yọ kó mọ́ bà dáadẹ́ ẹ̀rọ gbogbo ń tẹ́rí ẹ̀dánwò èyí tọ́lọ ń fẹ́ fi dẹ́dà yóò kùkú mú tọ́ fẹ́ mú ọkọ ti wà dókítọ̀ ìyàwó nọ́ọ̀sì wọ́n sì lóyún títí tí ibi wọn oṣù mọ̀pá lóyún
ọ̀tọ̀ ní tí ń rán ọ̀tọ̀ ní tí ń ṣẹlẹ̀ ọlọ́run ọbẹ̀ ìmání yóò sì máa fi ààyè pé gbogbo ẹ̀kọ́ tá a rí akọ́láyé ààyè pé èmi mo fi díẹ̀ hàn yín nínú màmí ọlọ́run ó sì tún máa yọ́lẹ̀ subhanahu wa ta'ala ìntáàni gbà olè tó bá ti nírọ́nú tí ẹ bá fẹ́ fi wá lọ́kàn balẹ̀ lórí ìbànújẹ́ abẹ́fẹ́ pé a padà lórí ìtàrù pé àbí olè sí bẹ́ òótọ́ ni wọ́n fi bá sọ̀rọ̀ ṣùgbọ́n kí wọ́n máa sọ fún wa pé sùúrù ni ó sì ẹdìẹ tó sì kú ó sì lè jàgbàdo irọ́ líléyìn ẹdìẹ tó sì ti kú ó sì tún lè jàgbàdo irọ́ ẹgbà tí ètò ti kú ti lọ kò lè jẹ àgbàdo mọ́ ẹdìẹ sí sì ń sáàrẹ́ lọ ó sì lè jàgbàdo ọ̀rọ̀ dáadáa nìyàn pẹ̀lágbára ọlọ́run ó lè jẹ́ Ànábì Ibrahim wá mú ọmọ rẹ̀ lọ falamma aslama bàbá gbà láti dú ọmọ rẹ̀ ọmọ gbà fún bàbá rẹ̀ wàtálàwù lil jabin ìjẹ bàbá àti àánú yẹn mú kò lè máa wojú rẹ̀ ọwá dojú ẹ̀ bolẹ̀ ọkọ̀ ọ̀rọ̀ rẹ̀ sókè yóò máa dú látọ̀rọ̀ apákan sọ̀bá apákan náà aslama samma Ibrahim wa kabbara Ànábì Ibrahim ṣe bismillah Allahu akbar yóò dú ọmọ rẹ̀ báyìí ọwá ń fi ọ̀bẹ ìfin rẹ̀ ọlọ́run wá ní gbogbo ayé máa ṣe bí n tí bá ń bẹ lọ́wọ́ àwọn náà ní sí ayé fún wọn wọn ò mọ̀ pé mẹ́ni in tí ń bẹ lára ìwọ ọ̀bẹ tó jásẹ̀ mi tó fi ń gé nǹkan wò ń bẹ wọ́n bá ní kọ́dà ìjọ náà lọ́hùn gbogbo ẹ̀ ń fẹ́ gélá gbogbo ẹ̀ ń fẹ́ dúran irọ́ ni o ọlọ́run èé máa ṣe bá nǹkan máa wá pẹ̀lú mílẹ̀kún wọ́n ní gbogbo ọ̀bẹ tí ń bẹ láyọ̀ wà wúlò mọ̀jọ́ náà irọ́ ni o gbogbo àwọn èèyàn ń lu ọ̀bẹ lọ ọ̀bẹ tí ń bẹ lọ́wọ́ Ànábì Ibrahim lọ́lọ́run gbagbára kú ń bẹ jàmáà ẹn tí ń sógun ọmọgbọ́n o kéyò tó wá káwé kó tó máa sógun ṣé bí n tẹ́ ń sọ fún ànípẹ́ ń bá ti kàwé lójú ẹ̀lá ní ẹfà wátáwà kéwúlẹ̀ wọ́n lẹ́ bá ti kàwé lójú ẹ̀lá wọ́n ń bóndé oúnjẹ bẹ́ẹ̀tì táìrì lọ́rùn rẹ̀ o tó ń dé bẹ́ẹ̀tì mi bẹ́ẹ̀tì tí ó sì tún ta ó sì fún yàn ọkàn náà bá wá ń bá dàbí ọ̀rẹ́ wọn díẹ̀ rírẹ̀ ìpọ̀ ní wọ́n bá ń gbé wọn káàkiri kí bá wọn sì bẹ̀rẹ̀ wà lánàá ní wọ́n bá ń gbẹ́bọ̀ àwọn alákadásì ní àwọn òwì hánà ọ̀rẹ́ bá wọn wà tí wọ́n jọ sí kékeré ló ń bá wọ́n kí ní sọ̀rọ̀ ẹ̀hún nípa mú kọ́nà mọ́ sí ajé ìwókù náà lọ bá gbé ọ̀rẹ́ jù ní ọkọ̀ pẹ̀lú ògùn ọlọ́n kí làmálẹ̀ àlèayú ìní ẹgbóń tọ̀ wọ́n jọ náà nígbà wọn tí ni mo ní ààrẹ ẹjẹ́ àbá ti fẹ́ ẹgbẹ́ tán níbo ní ẹ ti kó tútù wájẹ́ bí a ṣe dàbò àná ní ọ̀sán tí ó gbà bà lọ́ngbà tí èdò rẹ̀ bàbá ti ń jẹ́kọ́ àtọ́lẹ̀ nọ́mbà bàbá ní ṣe ebé yìí sọ pé ẹ kàwé ni bàbá yín ni mo ní àyẹ́ lọ gbẹ́bọ bóò ló ṣe papọ̀ ọlọ́run ti ń sọ fún ọ̀bẹ mọ́gẹ́ nǹkan mọ́ ṣe lè mẹ́wàá fẹ́ gbà nǹkan níwà máa lọ bò mí gbogbo ẹni tí bá yí sóògùn kí ló tí wọ́n fi ń kú ọ̀yẹ̀ kéèyàn máa rún gbogbo ọ̀wẹ́ kí ló táwọn ológun fi ń kú kọ́ ẹwọ́n kú tí kan bá tó wá kú wọ́n tó sára wọn jọ pé ń bóla tó fẹ́ lọ báyìí ó ẹnìkan ní àwọn tí wọ́n bá kan ṣùgbọ́n ọ̀nà ń jìnà àwọn ó débẹ̀ náà ni nígbà débẹ̀ náà sí bàbá ìsá ti kú náà wọ́n ní bàbá ìkú ní ẹn jubilé ti ń ta ìyàwó wọn bá wá pé ẹ sì sùúrù ni ó yóò fẹ́ tó bí oṣù mẹ́fà kẹtù tó wá bàbá náà ń bẹ lórí ààrẹ kódà oṣù karùn-ún tí wọ́n ti sọ̀rọ̀ kan rè wọ́n kàn mí lásán nínú ẹjá wò tí ẹ̀rí ẹ̀nà gbogbo ẹ̀lérí ọwọ́ sùúrù lẹ́ẹ̀sì ìsáàmà bá ní bẹ̀rẹ̀ wọn mọ́kù sẹ́gbọ̀n wọ́n tó dọ̀pàá sọ̀dọ́ lọ́ntán àti sákú ọbẹ̀ ọgbọ́dọ̀ gé kò sì gé wọn àdẹ́nà ya Ibrahim Ọlọ́run ní ojú ẹsẹ̀ là ń pè ànàbí Ibrahim kọ́dísọ̀ dr ruya in ta fi hàn àlàtọ́ ọlá o ti sọ́dọ̀ òdodo bá ṣe wí Ọlọ́run wa ni ẹ̀sì wo ń ta ní kí Ibrahim ò ṣe lábàláwọn àwọn àdánwò tó ga ni tí wọ́n bá ní kí jàmáà kéèyàn bá dúró lẹ́gbẹ̀ẹ́ dókítọ̀ wọ́n wá ní wọ́n gbọ́mìyàn wọ tíátà wọ́n wá àláwìyàn kéèyàn wá pẹ̀lú wọn wọ́n sì lánú ẹ̀ òǹbí tó lè ṣe ó lè mọ́ mọ̀ ìgbà tí ó kó gbàjúgbò dókítọ̀
wọn ò lè jó bí ọwá mẹ́ fún rẹ̀ èèyàn ni a wá ní má gba alágbàpá o ìwọ gẹ́gẹ́ lọ́mọ bẹ̀ lọ ọmọ wa dú fúnra rẹ̀ Ànábì Ibrahim ìmọ̀ Ọlọ́run ni ọ́ alayhi wassalam bàbẹ́ẹ̀sì sí ni ọ́n tóòtọ́ jàmáà kọ́nkàlù kó fi rúra rẹ̀ wù èkùfọ́ ìgò tó bá rún mọ́ èèyàn lọ́wọ́ tàbùrú mọ́ èèyàn lọ́wọ́ àbúyàwó èèyàn lọ́wọ́ tí wọ́n léèyàn ní kọ́ wá bá yọ́ ìgbà míì tó bá tó tẹ́mì ọkàn mi ò kó mọ́ báyá tá bá rẹ́ lómi dádì ẹ̀ tí ẹ̀ tráì sí ó sì ń gbé dádì ẹ̀ tí ẹ̀ lẹ́sẹ̀ ni àánú ògbì wọ́n wá lélẹ̀ tó bá dùtọ́ kò ní síláyé mọ́ ni o kó dúkọ́ ma lọ́rùn Ànábì Ibrahim ó sì gbóntọ́lọ̀ ọ̀bára Ọlọ́run wá jírọ pé ìwọ ò ní jẹ́ tí wọ́n pàmà ọbí ọgín kankan àwàlágbà agbára kú lára rẹ̀ wafadaynahu bidhibin azim Ọlọ́run ní gbogbo rẹ̀ àgbòta múwàí oníkọ̀ wá pa ọpa fọba dẹ́dà lára Ànábì Ibrahim lára Ànábì Ismail nígbàtí ìmọ́lọ́wọ́ wà dé ìyàlé náà ọba dẹ́dà fún ní ròódùnù ṣùgbọ́n tó tí wọ́n fún ròódùnù méjì ní àpapọ̀ kọmọ̀bà ní ṣubú àmà nígbẹ̀yìn ọ̀rọ̀ méjì ní àpapọ̀ sórí òbí Ìsáàkì lójú ayé ìwà àtọkọ rẹ̀ o náà ni Ìsáàkì ó ti bí Yàkúbù wọ́n sọ fún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà yóò wà dóní ẹwà sọ fún wa wípé no Ìsáàkì ní wọ́n lọ pa kìí ṣe Ismailu Ọlọ́run wà máa mú ànàbí rẹ̀ sí àtìyàwó rẹ̀ lẹ́yìn tí a sọ pé ń jọ tí wọ́n bá bí yóò bímọ lójú wọn méjèèjì wọ́n tún wá ní wọ́n lọ pa òǹkọ́ kìí ṣe Ìsáàkì ọ̀rọ̀ yóò clear àwọn kan ní àwọn alùkìtàbí wọ́n fẹ́ jí ògo yẹn gbé kò sí jí gbé torí kíni nítorí pé zẹ̀bíhù ẹn tó lọ ní kánà bí Ibrahim ọpa òun ni wọ́n gbà pé ọmọ àbùkún tó jù Ànábì Ismailu sí ni wọ́n wà fẹ́ kó jẹ́ Ànábì Ismailu torí wọ́n mọ̀ wípé Ànábì wa sallallahu alaihi wasallam atara Ànábì Ismailu ńlò ń ti wá èrè jọ́sí tí ìyá ti ẹ jẹ níbi sùúrù tó ní àti ìsì dínkù ní ọlá tí mo fẹ́ ṣe fún ọ torí wọ́n náà ń gbẹ̀san fúnra rẹ̀ kí wọ́n mú ìyàwó rẹ̀ kún lé tọ́lọ ń fẹ́ ṣe fún yàlé kọ wà gbé Ànábì gbé ọ̀dọ̀ Ìsáàkì kọ wà gbé ọ̀dọ̀ Ismailu tó bá jẹ́ pé yìí Ọlọ́run bá fi hàn ìyàwó Ànábì Ibrahim jọ́nà lọ́hùn yóò ní wọ́n mọ́ lè yàwó kún lé ìyàlé yóò ní wọ́n mọ́ lè yàwó pé òun wọ́n fara ma torí pé ní tó fẹ́ wá yìí wọ́n mọ́ jírò ẹ̀kú lára wọn ẹ sọ fún gbogbo ìyàlé mo lè gbẹ̀san kò sí tí ń lè dánwò ìgbẹ̀yìn ni o àná bá dá sí mú ọmọ kó lè fún wọ́n gbà tí ẹ̀ náà wọ́n gbà tí ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí sọ wá wù tóbi ọ̀rọ̀ já sí mọ́ yìí tí ó wù ń gbẹ̀yìn ni pé akóhùn sí mú mara kó fi jẹ́ wípé èmọ̀tọ́lọ́ ń fẹ́ fàyọ tí ó jókùn gbogbo ànábì àrọmọdọ́mọ àwọn ní kọjẹ́ ẹni ó wá ṣe sùúrù jọ náà ní wá fún àrọmọdọ́mọ ànábì sàrásálàmù wá jáde láti gun ọ̀dọ̀ Ismailu tó bá jẹ́ pé bóòsì ti rí náà in tọ́lọ ń fẹ́ ṣe fún ìyàwó ajárọ̀ náà tó bá dẹ́dà fi mọ́rọ̀ rẹ̀ gbàbá ń wá ó tó bẹ́ jàmá ń kálukú wá mú ti ẹ̀mẹ́ obìnrin tó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu òun lọ́lọ́ mà sọ di in tó ṣe lọ́mà di ẹ̀sìn lẹ́ni tẹ́mi àti fi ń sásàfà àti Marwa àìmọye obìnrin ló ti sáfà àti Marwa tó tó pọkọ rẹ̀ o àìmọye obìnrin ló sáfà àti Marwa tọ́jẹ́pò náà ní pọ́blẹ́mù fún ọkọ wọ́n sọ fún alọ́dún kan ní 2016 àwọn àfá àwọn ẹni ibi náà ni wọ́n ti kóòdì wọn mọ́kàlẹ̀ ń lọ yóò ẹjọ́ o Kaaba ó ní àwọn sísí ọ̀tọ̀ọ̀tọ̀ lárí ìmọ̀tọ́lọ́n sí sára Kaaba ó ní pé àdúà tí yàn bá kọ́kọ́ sí bí ṣe ń rí Kaaba yóò máa lọ sánmà straight ní nǹkan kò ní dádó torí ẹ̀ tàbárí Kaaba àìsọ nǹkan méjì nǹkan ọkàlá máa sọ ìkàlùkù inú sáà dùn bí ẹ̀sìn bọ́ọ̀lẹ̀ náà wọn àtọ́kù ẹ̀bá bọ́ọ̀lẹ̀
bí ẹ sì dọ̀kan ní ọba rí kàbá lọ bá jáwọ́ kú lára ọkọ rẹ̀ lọ bá gbára dálẹ̀ ní bá ń yínlẹ̀ lọ́lọ́run o àkọ́kọ́ ń tá bá ti sọ náà mo fẹ́ o ń ọ̀fẹ́ má síná o ọkọ̀ náà lọ́sàn wájì rẹ̀ wọ́n jọ wá náà ní o lọ́kọ́ bá dúó gbárí pé kò sì jọ sọ fún wa pé obìnrin sì bá tó ń jẹ́ báyìí kò sí mọ́síná mọ́ torí ẹ̀ ti sọ pàdùn àti ọba ọkọ̀ sí níbi iná nìyàn ọkọ̀ gbà ẹwọ́n tó bèé fi inú láti Nàìjíríà kò sọ pé òun fẹ́ wà jẹ̀ náà láì ní sí èsì rosẹ́ àtún àti yáwọn àti bàbá àwọn ọlọ́njọ́ ọlọ́ndakùn jẹ́ a lè gbọ́ ẹ̀sìn rẹ̀ yé wá fún wa ní ìfaradà bí ó ṣe bójú bó ṣe ń fẹ́ torún galgbọ́ lọ́lọ́n pín ti ẹ̀ fún Ànábì Ibrahim alayhi salam ọba dẹ́dà wá ṣe ní èmà níbi ìgbàgbọ́ bàbá àgbàgbọ́ náà nù olóògbò sẹ̀mí àdánwò lónìí àdánwò lọ́la ó sì bọ̀ mẹ́ ọwá dúrí fún tìyàwó mẹ́mẹ́ wọ́n gbà sí wọ́n gbà sọ́n ṣùgbọ́n dẹ́n tọ́lọ́n ṣe fún ọlọ́n ṣe wa min dhurriyyati gbogbo tó ma fàyẹ inú àwọn ọmọdé mi ló ti máa mọ́ jáde lágbàtọ́lọ́n sì gbẹ̀dẹ̀ lójíṣẹ́ àwọn ọmọdé náà gbogbo tí ń já nàbí èyí náà tó lóore fún ṣùgbọ́n ẹjẹ́ awo bí Ànábì Ibrahim ṣe débi tó dé ṣé pẹ̀lẹ́rìn ni ebi ìjọ kan lọ wá pàwá ìlànà lọ wá wòye ó náà ọlọ́mọdé yíò jẹ́ nìkọ̀kan wá ìyàwó ní jẹ́ wá táwọn èèyàn fi ń fi tọ́lọ́wọ́ bá lẹ̀ wípé bọ́bá ti rí arí ni lórí ìkíni náà ẹlòmí wẹ́sẹ̀ sógún èmi ọmọ wọn ọmọ ládùúgbò wọn gẹ́ wọn ọmọ ń bí tí ń gbé wọn ọmọ ń bí iṣẹ́ wọn ìkánsánjò ní Bódìjà wọ́n yẹ lọ sọ fán bí ayẹ́ wọ́n ti ń lọ bí 16 years sísìn ní a mọ́ sógún bí mo bá rí 1000 naira lójúmọ́ 800 naira bá ń gbé sógún ní èmi náà wá kọ lẹ́tà sí padà pé èmi ọ̀wà mọ́ yìí ẹ̀yìn ṣe gọ́ọ̀nà ẹ̀yìn ṣe pẹ́sidẹ́ntì ẹ̀yìn ṣe ẹ̀ẹ̀ mọ́ bọ̀rí kílì ọmọ ọ̀rọ̀ kí wá ní kílì kókó yí tẹ́bù káàkì èsù tó dó lórí yín kí ni tó gbàbọ̀ ọbẹ̀dẹ̀ ni ó ti sunkún ráyí lórí ráyí bí ṣe ń sun kí jẹnu ó ń ṣe làgbàyà tó kú láyé kí wọ́n pín àlàgbàyà kò sínú èsù ni ń bá rí tí ó bá ti jésù ìrọlẹ̀ tó pa toró lọ́dàgbà jù báyìí ẹ̀yà dáre bọ̀rọ̀ àgbàyà bọ́mọ kékeré kan sọ bẹ́ẹ̀ sí ń gbọ́rẹ̀ ní màá lọ èmi ká gbáyà èsù lágbàyà láyé tàwé olódàgbà jù báyìí ń ọ̀dàgbà tó jàmáà àwọn bọ̀ ẹran Iléyá tá ń pa ẹ̀ àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ gbọ́yé kí mo fẹ́ pẹran sí ẹlòmí alẹ́mọ̀ sọ pé ẹlẹ́ àti pẹran ẹlẹ́ àti pẹran tọ́ọ̀kọ̀ rẹ̀ fi ń pa tọ́ọ̀kọ̀ yẹn o náà ni agbára pọ́lọ̀ ń fún mi lágbára ọmọ òpó ń lò tí ètí ìdára ẹ̀ magan ó lè pa tó bá lówó aṣọ ọmọ òrukàn lè pa tó bá lówó irú àyùn lè pa tó bá lówó bó wá lè mi àtẹ̀yìn kéèyàn ọmọ múná sábà yìí nǹkan ẹ̀kan lọ́dún ṣètọ́n wá ń tán wà tí àbá bá ti wà bá ń tí àbó tí ikú ní ìwọlé yá ó kí mo fẹ́ paléyá sí dádì wá wà gbogbo wọ́n dàwó ẹran bàbájọ́ ìkankan wọn ní pẹran kò sí inú ẹ̀sìn báwọn pẹran ní àà nílé mẹ̀rẹ́ntì ilé tí mo ti rẹ́ntì ilé kíkí wọn polo owólú ẹ̀ ti dé kí máa jẹ yó wọ́n kù fún lẹ́ran àbúkọ́ ẹ̀pẹ̀ẹ̀ràn bó ṣe mo ti lọ Mẹ́kà ní orísìírísì rẹ̀ àti iye tí màá rí ta ní ọba ń ṣe àwọn ọ̀rọ̀ wọ́n tí ó sì ní ẹ̀sìn wọn kàlùkọ́ máa sọ jàmá kọmọ́ bá sáwọn ẹ̀skíùsì báyìí ọba dẹ́dà tó wá fánjọ́ mẹ́ta lẹ́yìn ọdún ìjọ Iléyá ìjẹta tá pẹran àná ọjọ́ tá tún pẹran èní ọjọ́ tá tún pẹran ni dìgbà tó rùn ọwọ̀ lọ́la èyàn tó lè pẹ̀rẹ̀ ẹ̀yà asìrì lọ́la tó rùn bá wá wọ̀ tí ń pè mẹ́gíríbì ẹ ń bá pẹ̀rẹ̀ bá ń ọpa sàárá lọ́la ẹ̀tún wọ́n sì kò tó rùn tó fílẹ̀ fún jàmáà wọn ò ní ká gbẹ̀rẹ̀ ìwá
tàbá ti pátán ká gbé wá sí ilé ìmáàmù inú sàṣùwà náà ni yọ́ padà sí o kákàn mú owó ìlápò káwàá máa wo tọ́lọ̀ bó fi jẹ́ ọ ní ti dáadáa padà ẹlòmíì yóò máa káàkì pẹ́rẹ́ ní wọ́n bú ekiri kan fún wọ́n wá ní kí ló tẹ́fí ṣe wá wọn ní ṣe é mọ̀ pé ní tó bá pẹ́rẹ́ lè yàn dẹnu pé ẹfún lẹ́rankọ ẹ bá ń tọ́ ẹran náà kí àwọn èèyàn ní ìdàláàmù àṣẹyìn wá sẹ̀yìn gbọ̀ngàn ẹrẹ tí wọ́n mọ́ rí máa ju tẹ́ tó pẹ́rẹ́ lọ èèyàn ó sì máa pẹ́rẹ́ lò lọ́sì náà ọlọ́run dákan mọ́ tàwa ló sí o mọ́jì àjò ló sí o gbogbo ẹni ọpẹran lọ́dún yìí ọlọ́run gbà o gbogbo ẹni tó fẹ́ pa tó jẹ́ pé kò sí agbára ni ọba dẹ́dà dákan mọ́sà àdàgbára padà sápò wọn àwọn àgbàlagbà wọ́n ní ìbẹ̀rù ọlọ́run nǹkan ni ọmọ fi ìbéèrè owó oúnjẹ lọ́wọ́ bàbá tí ọmọ wá wókè gbogbo amọ̀pòkè lọ́lọ́run wà ní tòótọ́ ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run kọ́ ni kíyàn máa wókè tó máa bá ń béèrè owó oúnjẹ ilẹ̀ là máa wò lẹ́nu àpò kò sì sọ pé yóò lè gbé ìbẹ̀rù ọlọ́run ọmọ kí ló fẹ́ gbà kó sì wẹnu àpò kó fi lọ́mọ lọ kí ló fẹ́ gbà kọ́ máa wo sánmà kì í sí ìbẹ̀rù ọlọ́run ọlọ́njọ́ gbogbo gbàtàbà máa ná nínú àwọn nǹkan tó fún wa ìrọ̀rùn ní ojú ọmọ jẹ́ fún wa o mọ́ fúnlẹ̀ mọ́ wa o káwá sọ́ra ń bí àwọn àdúà kan tá a máa ṣe fúnra wa tó sì jẹ́ pé ń kó bá wa tá a mà ọ pẹ̀rẹ̀ lẹ́sìn wọ́n fún ọ ni ó tún wá ní ẹ̀ẹ́fún alẹ́ mi o wọ́n tún ti fọ́ ọlọ́dún yìí ó tún ti sọ bẹ́ ọlọ́run gbà àwọn náà lè máa ṣe bẹ́ẹ̀ o in tí èèyàn máa wí náà àágbà lẹ́ẹ̀mí náà ni òjò orí pa lọ́dún ìná ó ti bàbá ìmìsìn ó ti sọ́bà àwọn kó tí kẹ́kún kálùkó tí máa rí padà kọ́lọ̀ ọjọ́ kó dákun kó jẹ́ gbogbo ọjọ́ máa pẹ̀rán ẹ wá máa wè mọ́ ọlọ́run ẹwọ́n àwọ̀rẹ̀ léyà yìí kí rọrùn òde nílé tèmi mọ́lọ́mọ márùn ìyàwó méjì kọ́lọ̀ mọ́sí mi ló yàwó kàwó ìyàwó méjì mọ̀ wí ìkú ìfúra rẹ̀ so mo kàn fi ń sàpẹrẹ mẹ́rin mo ní ń sì kún àwàlìjẹ náà ni kọ́lọ́njọ́ kọ́sá 16 years ìrìtẹ́ ti pín mẹ́rin ọlọ́run ṣe o ọlọ́run dákun mọ́jẹ̀ tọ́ láìkẹ́ ọwọlé mi o wọ́n ní ọ́n dìfọ́sì mọ́jẹ̀ dákun mọ́jẹ̀ ma dákun má fi kú ìyàwó sọmídẹ̀ tí ó tún pàtẹ nìká wọ́n lára ní kẹsì rẹ̀ la ilaha illallah la ilaha illallah wọ́n bá mọ́ra ìyàwó kejì náà ra ẹran mẹ́ta àwọn ọmọ bí mẹ́rin náà tó rẹran àwọn mẹ́rin tó rẹran níwájú ilé ẹyọ kan náà wallahi eyín lásẹ́ gan ọjọ́ tàláyà pé àwọn mùsùlùmí ẹ̀rẹ̀ máa sọ páwọn olò lọ adẹjọ́ wà Nàìjíríà náà ni ẹ̀rẹ̀ méje ilé kẹ̀kẹ́ náà ìbò ní ọjọ́ jẹ́ sí ilé ìwọ̀n ò ní ta ló ní ẹgbádà ta ló ní ẹgbọ́kọ́ ta ló ní ẹmúbà ní ìsìn náà ó sì sílẹ̀kùn bá ṣe máa pèpèsẹ̀ sí ilẹ̀ ní gbogbo ọ̀nà ẹ wo Ramadan gbà tó dé jàmáà ẹ wo ọdún yìí kìí sọdún oúnjẹ lẹ́yìn ṣe ẹ wá dúró ẹran tó kọjá sọ́dọ̀ ọba tó ní tẹ́ẹ̀fì wáyọ̀ ní Ọlọ́run ẹwọ ìmà àníwọ́n ma wọ́n rí ó mọ̀ rẹ̀rẹ̀ ẹ̀yọ́ rẹ̀rẹ̀ ibi ìsinlọ́n ti ẹni ọba rẹ̀ jọ o lẹ́yìn Iléyá tàà ń ṣe mẹ́jì alọ gbópọ̀ mọ́ lọ sí tó ó ní ẹjẹ́ ń jẹ́ òfin nígbàtí mo náwó lọ sí tó ṣe déédéé owó ẹran tí níbọ̀ mẹ́pa lọ́mọ yẹkù níbọ̀ mi sí ní nǹkan kọ̀ sọmọ rí kí sì wá pẹ̀rẹ̀ léyá bóyọ́ náà ìbá sí wà ṣàánú lórí ọ̀rọ̀ mẹ́ mọ́ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o ọlọ́njọ́ ọlọ́n káńkà débi pé táwa náà bá ti rí bó ṣe bá wa lò ìkẹ́ tí fi máa lọ́nà fi ń yọ ẹ ń bá lówó ẹ̀ léyá lọ tí wá pé tí ọba ti pá báhùn tí a bá ti yà sọdún tán ẹ̀jẹ̀ rẹ̀ ọkàn máa gbẹni tí yẹn sì ti rí náà bí mẹ́ta mẹ́rin báhùn tó gba bẹ̀bọ̀ alíkì àmọ́ ẹ ti rí Ramadan débà làwọn yóò ti máa rìn léyá lẹ̀ ẹmọ́ nìran ohun ẹ̀rẹ̀ léyà nínú ẹmọ́ nìran ohun tó bá sì jẹ́ pé olówó tó bá lówó lọ tó bá ti ní déye kan ó bá ti ní 10 million naira lọ 2 million lọ ọgbọ̀rọ̀ mọ́ lọ fi sàrá àfàláyé ni tí èyàn bá ti ṣe bẹ́ẹ̀ èyàn ọyọ̀ tán ni bs block ká pé bẹ́ẹ̀ lọ́n ṣe fáwọn olówó ni ẹ̀ẹ́rì pé wọn ìbá máa jí wálé wa lóru stars mọ́ wà mí o torí nẹ́tíwọ́kì ni ò jẹ́ kí n sẹ́ndì ẹ o kọ́ mọ́ jẹ́ pé àláti àárọ̀ iná ní kọ́ mọ́ bà dú ẹjọ́ ẹ̀ ní sórí bó ṣẹ́ẹ̀tí ṣe kí á mìlẹ̀ ní mọ̀ wà ń tàbọ́sá wà ń da ẹ́sà lọ àṣùgbà fún rẹ̀ ní ọmọ gbó wá Ọlọ́run wá bá wa lò pẹ̀lú kẹ́ ó frí wa ká mọ́ sí kẹ́yìn lò tá a bá sì ń gbọ́ pẹ̀lú ọba wa lò pẹ̀lú kẹ́ káwa náà máa fi kẹ́ bára wa lò ẹran yìí mẹ́ta náà ni a pín sí
jẹ ń bẹ̀ kìí ṣe ẹran òsà kìí ṣe dí ẹ̀rànà a jẹ ń bẹ̀ ìyàwó ọjẹ́ ọmọ ọjẹ́ kìí sì tún ṣe pé kọ̀dẹ̀ dákùn ìjọ ọdún èsì ọjọ́ tí ọmọ mẹ́rin ọmọ pín èkìrí ẹran kan ẹjẹ́ kan ọmọ yìí ó fi gbà dádì mo ṣe fẹ́ bá gé méjì ní odidi kan lọ́jẹ́ ó tó jẹ́ kan sí nísìn dádì kì ló dé náà ọdún là ń ṣe yìí mo lẹ́kì ọdún dádì jù látọ̀ sọdún àdúrà yóò tún máa gbà sí ọ̀sẹ̀ ní wẹ̀ntì ẹ̀ àwọn ọmọ tí ẹni ó dùn lórí kéyìn ò tún máa pín ẹran ìkìrí kan fọ́mọ mẹ́jọ níjọ ọdún kí lè fẹ́ gbàgbélé káwọn ọmọ ọmọ gbàpẹ̀rẹ̀ yọ ìdákejì káfìsì sàárà nú ẹ̀sìn wa ní tí wọ́n fẹ́ tó nídìí ẹ̀ kò pẹ̀rẹ̀ aláìní ẹlẹ́ẹ̀kẹta gift ẹni tó pẹ̀rẹ̀ kátọ̀ fún gift ní ń ta fún ẹni tó jẹ́ pé àìfún kò pálẹ́kún àìfún kò fara ní ayé rẹ̀ a fi sòfẹ́ pọ̀ ní ká fún àwọn èèyàn náà gift ní ọmọ ń dá pọ̀ bẹ́ tó wà ní kànáà gìdá gan omi ẹran káàdì ma àníbí mọ́ sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin omi ẹ gbọ́dọ̀ dájú tó bá jẹ́ pó di kànáà gìdá ẹ̀rí tẹ́ ìṣẹ́ sàárà ẹbù kó mi tẹ́ báyìí bọ ẹran ẹ fún níbọ̀ yín náà bó ṣe ráìsì ní àbáyé ṣe wọ́n jòrò ẹran náà bẹ̀ àníbí ìṣúwápọ̀ kọjá bá ṣe ń ṣe ra wáyìí àwọn mùsùlùmí à nífẹ̀ẹ́ ara wa ní táwọn nàbí sì fìyà sórí ẹ̀ nígbà àwọn èèyàn tí ẹ̀ ń dẹ́rẹ̀ ilé ajẹ́ wọn bẹnu wa ẹ̀kanádùn náà lákún pa ní ṣe sínú jẹ́dẹ̀dẹ̀ ayé tí ẹ̀ náà máa gbẹ wọ́n àfi dáadáa lọ ẹ̀rẹ́ ẹ̀sẹ̀ jẹ́ tí wọ́n máa dájẹ́ jẹ́mọ́ ẹjẹ́ abọ́lọ̀ ń lò nípa lóò pé ààlẹ́ lómi à ń bá lò bí ẹn pa ní solúsàn ni o tó ẹ́ pé à ń bá lò pẹ̀lú pé à ní solúsàn bá sì máa síkọ́ jẹ́mọ́ àwa rọ́wà àwa bẹ́wà ìsìláàmù yìí ẹ̀sìn ọlọ́run in tí wèé sọ́ọ́ta ń bẹ̀ ọlọ́run fi bẹ̀ kò ní báyìí ẹ wo àwọn Jíù gbogbo ń torí ọmọ ọba àhá gbogbo Tàórátì ọ̀rẹ́ tán gbogbo ń torí ọdánwò tí ìyá rí ọba ti jẹ́ Jíù pìlẹ̀ o lè dìmáàmù lọ́dọ̀ wọn ìyí ò sínú ìsìláàmù wáyé bí wọ́n bá bí ìyàn lọ máa lè tọ́lọ yóò dì máa mú torí kò ní ẹ̀ṣẹ̀ ń bí ìjọ máa lè rẹ̀ tí ẹ̀wọ̀n wáyé tí ẹni bó ti ẹ̀jẹ̀ pò náà gbọ́dọ̀ pọ̀ ládùá toró sì kẹta ẹni ibi àpẹẹrẹ ẹni ibi òbọ̀ tó sì kẹta ẹni ibi lẹ́yìn èèyàn ẹ̀sìn wọ̀ yọ sẹ́gbẹ̀ wọn ò sì dánú àwa ń bẹ ọba dẹ́dà nígbàdà níkan sí rẹ̀ gbogbo ìtọ́ bá jẹ́ pé àárí correction rẹ̀ sí kèétí ìbọ̀ báyìí náà ẹkọ́ ẹ̀nà bóòdé kó nù fríjì ẹ̀dọ̀ kèèbọ́ ẹ̀dàkùn gbẹ̀rẹ̀ táà náà bá fún táà márùn pé àwọn táà fún ó kéré gan kọ́dà nínú àwọn fàtẹ̀ pé àádá mẹ́ta ni àrínú àwọn tó sọ bẹ́ẹ̀ kéṣẹ́ dandan dá mẹ́ta bí i tí ó ń pùkátà lẹ́gbẹ̀ẹ́ wa bí i bá ṣe ma ó náà ni jàmá ẹ má kẹran aléyá pò má lọ jẹran aléyá lé àlùwàlá gbogbo àpò náà lè kú ti jẹ tán ẹ̀sìn wakọ́ lélẹ̀ ẹ̀sìn ìfẹ́ ẹ̀sìn dáadáa kọ́nà mẹ́sàn sọ́lá sọ fún wa pé a gbọ́dọ̀ kẹran aléyá pamọ́ àti sọ̀dí rẹ̀ ìyàn ló mú lọ́dún yẹn ó tú wálẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ aléyá léyàn lẹ́yìn oṣù kan ṣùgbọ́n ká járí wípé aláwìjáre lórí ẹ̀ kèése táwọn kèése ti fún lẹ́mẹ́ni tí kò tó a onínàkásọ wọ́n fẹ́ kí anábì ńgbàtọ́lọ́ ń kọ ládùá ó ní tó máa sọ pé wà hubba al-masakin ọlọ́njẹ́ nífẹ̀ẹ́ tí ó fi máa wùmí in tí máa ṣe tọ́ ma láìkì jẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ wà hubba al-masakin jẹ́ tó máa nífẹ̀ẹ́ tí ó tó mi gbogbo ẹn tó lọ ń bá fìfihàn tí ó tó sílẹ̀mì gbogbo bí ó bá wà láyé ká jábọ́ bó ṣe rí ó le tó kò ní jábọ́ ṣùgbọ́n gbogbo ẹn tí ó tí ìgbọ́n stẹ́ẹ̀pù kan lọ títí ń wo gbogbo àwọn èèyàn tí ń bẹ́ńlẹ̀ ń wo gbogbo ẹ̀bàjá obi stẹ́ẹ̀pù náà ni ó ti dálẹ́sẹ̀ kò nímì tí ó gùn Ọlọ́run dákun sí ajẹ́jẹ́ o má fi wálẹ̀ o àtún láǹfààní àti pẹran lónìí o àìsàn láǹfààní àti pẹran ní ọ̀la gbogbo wí kúwì táwọn èèyàn bá ń wí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa kágbọ́n tí wa nù gbogbo ẹn tí ó lágbára àti pẹran tọ́lọ ní apá tọ́lágbára ẹdìẹ ó fi so ìdùnnú mẹ́lẹ̀ fún àmà rẹ̀ kí rẹ́ni fún lẹ́ran ní o kọ̀paléyàwó ẹni ọpa ehoro kọ̀paléyàwó ẹ ń pa tọ́kì
kọ̀paléyà o tí wọ́n bá sì fẹ́ ṣe títí àìgbọ́ ẹ̀sìn yé ọlọ́ra tọ́kì 80,000 naira ó sì lè rí orúkọ tó wọlé yà o tí ó jẹ́ price wọn ni no mo fẹ́ ṣe surprise ni tọ́kì ẹ̀dẹ́ tóbi débi pé mi ò tí ìrìrú ẹ̀rì ọwá súnmọ́wájú ta kọ̀pa iléyá fọ́lọ́run ìntọ́lọ ní apá ó ti sàlàyé rẹ̀ fún wa bó ṣe ní kásẹ̀sì náà ní kásẹ̀ ẹ wo táìmù tá wà yìí wọ́n ní yóò kó bínú ọlọ́run tá wà ní ẹn tí ń gbáwẹ̀ lásìkò wọ́n sì sọ fún àwọn ní bóun ṣe máa súnmọ́ ọlọ́run kọ̀dẹ́ gbọ́dọ̀ já kò sínú ìsìlámù gbogbo àwọn kìníkan mọ́ sí kìníkan kò gbọ́dọ̀ já kìníkan kò gbọ́dọ̀ já kọ́dẹ̀ ní tó bá ní àwẹ̀ oṣù méjì lọ́rùn tí bá ti ń gbàbọ̀ yóò stọ́pù yóò máa rọ́fà yóò kọ̀ntínú lọ́tọ̀lá ọlọ́run sì pè lóṣù méjì fún gbogbo ọkọ̀ gbọ́dọ̀ já àdúà tó ń ṣe lẹ́yìn ọgbọ́dọ̀ súnmọ́bìn tí è parí ẹ̀ àdú èṣù ni bọ́rọ̀ bá dárù máa ń yàn lọ èèyàn tó máa súnmọ́ ìyàwó rẹ̀ kọ́nù òtún lè là ọlọ́ndàgbò tó dùn náà ní sásànú mi gbogbo rí bẹ́ẹ̀ o àdúà má súnmọ́bìn àdú èṣù bá sì ló ṣe máa túnú ẹ̀sì ilẹ̀sìn àsìnlà ṣùgbọ́n ká má fi àìmọ̀ kan ṣe kọ́mọ̀dì wípé omi wọn máa rọ sí wa lápò ọlọ́njọ́ sí ajẹ́jẹ́ o lùwà fún ìyọnú rẹ̀ jálẹ̀ o àwọn bí ọ àwọn ọjọ́ ọdún yìí di ọ̀pọ̀ ní sẹ̀mí wa wọ́n rádà ní kẹsì rẹ̀ gbogbo ń tàà ti pa fún ọba dẹ́dà gbàlẹ́sì fún wa torí wípé tó ọba ti gbàlẹ́sìn àti kú oríire jí á pàdé rẹ̀ níjọba ní kíámà pẹ̀lú àbásì tó ṣe dáa jù báyìí lọ mẹ́jọ jẹ́ àbámà pé tí mo sì lágbára àti síláyé tí wá sí ọlọ́mọjá wọ̀ bá wà bẹ́ o wọ́n rádà ní kẹsì rẹ̀ àwọn hajj baitik àwọn tí wọ́n lọ sílé wọ ọba dẹ́dà bá ní sọ wọn bọ̀ lálàájá bá ní jẹun dé láyọ́ àtàlàáfíà gbogbo wátá àti lọ náà mẹ́jọ ọba jẹun gbogbo ẹn tí ò tí lọ tí ó jẹ́ pé yàtàtọ̀ láàrùn pé àwọn ní sáfẹ́ lọ ilé ọlọ́run ọba mọ́sàásí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa náà wọlọ́dà ní kàsí rẹ̀ bí haqqi la hawla wala quwwata illa billahil azim alhamdulillah alladhi khalaqa al-khalqa li'ibadati wa ta'ati wa ta'abbadana bi'ibadatin mutanawwi'a liyukaffira bihinna sayyi'atina wa yarfa bihinna darajatina أحمده وأجلله وأشكر نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فهذه وصية ربنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام وقد وفقنا الرحمن سبحانه وتعالى بدخول عيد الأضحى وأمرنا أن نذبح له في هذه الأيام الفاضلة اليوم العاشر من شهر ذي الحجة يوم الحج الأكبر وثلاثة أيام بعده تسمى أيام التشريق أذن لنا رب سبحانه وتعالى أن نأكل ونشرب ولا نصوم له بل نرفع أصواتنا بالذكر في هذه الأيام صح عن الرسول صلى الله عليه وسلم أنه قال ما أهل مهل قط إلى بشر ولا كبر مكبر قط إلى بشر قيل يا رسول الله بالجنة قال نعم بالجنة نتمنى من الرحمن أن يبشرنا بالجنة فهو على ذلك قدير وبالإجابة جدير أمتنا من لم يضحي لربنا سبحانه وتعالى فله فرصة في هذا اليوم وكذلك غدا إن شاء الله تعالى فمن أراد أن يضحي لله سبحانه وتعالى في مثل هذا الوقت فله ذلك لذلك صح من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها أن الرسول صلى الله عليه وسلم قال أيام التشريق أيام أكل وشرب وذكر الله عز وجل أسأل الله سبحانه وتعالى يوفقنا وإياكم بارك الله ولكم في القرآن والسنة ونفعنا الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد الذين اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن واعلموا أن الله سبحانه وتعالى أمركم بهذا في كتاب عزيز قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن أشد الناس بلاء الأنبياء صح هذا من الحديث الذي أخرجه الإمام أحمد في مسنده
والإمام الترمذي في سننه كذلك أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل. وقد ابتلى الله سبحانه وتعالى نبيه إبراهيم أنواعا من الابتلاء، لكن نجاه الله سبحانه وتعالى من هذه البلايا بخير وعافية وتوفيق وسداد، حتى جعله الله سبحانه وتعالى إماما وجعله أمة. إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين. أمتنا صبر نبي الله إبراهيم ففزنا معه، وقد أمر الله سبحانه وتعالى بذبح ابنه بعد أن بلغ معه السعي، وصبر ابنه وتصبر الابن، فقال لأبيه امتثل ما أمر الله سبحانه ما أمرك الله سبحانه وتعالى به. فلما استسلم الوالد وولده لقضاء الله وقدره ولهذا البلاء، فلما أسلم وتله الجبين ألقى على وجهه رحمة به أن يذبح من قفاه، لكن الله سبحانه وتعالى أمر السكين أن يمتنع من قطع شيء من جلد إسماعيل، وبهذا نجى الله سبحانه وتعالى نبيه إسماعيل، وكذلك أثنى على نبيه إبراهيم وقال إن هذا لو البلاء عظيم وفديناه بذبح حظيم. وبعد هذا ليؤكد الله أن الذبيح هو إسماعيل، فقال وبشرناه بإسحاق بعد أن انتهى من هذه القصة، وباركنا عليه وعلى إسحاق إلى آخر هذه الآية. فربنا سبحانه وتعالى أثبت في كتاب العزيز بأن الذبيح هو إسماعيل الذي جاء من نسله رسول الله صلى الله عليه وسلم. وبهذا نشكر الله تعالى الذي تأذن لكل من شكره بعد الانتهاء من أي عبادة بالزيادة من الخيرات، فقال سبحانه وتسامى وإن تأذن ربكم لئن شكرتم لأزيدنكم. وقال سبحانه وتعالى بعد انتهائنا من صيام رمضان ولتكبروا الله ما هداكم ولعلكم تشكرون. وقال هذا كذلك بعد أن ذبان له الأضاحي وكذلك الهدايا، فقال سبحانه وتعالى ولتكبروا الله في سورة الحج لعلكم تشكرون إلى آخر هذه الآيات. فربنا سبحانه وتعالى أعقب الشكر وعلقه مع انتهاء كل عبادة ليزيدنا خيرا وليزيدنا أجرا. فنسأل سبحانه وتعالى أن يتقبل من الجميع، وأن يصلح لنا أعمالنا، وأن يصلح أحوالنا، وأن يوفق إخوان الحجيج بقبول حجهم، وأن يجزيهم الجنة، فهو على ذلك قدير وبالإجابة جدير. ونسأل الله تعالى يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه. اللهم ربنا أعز الإسلام والمسلمين، اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين. اللهم ربنا دمر أعداءك أعداء الدين. اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا. اللهم ربنا تقبل منا يا أرحم الراحمين، تقبل أضاحينا. اللهم ربنا تقبل أضاحينا وتقبل منا عيدنا وتقبل منا صلاة العيد يا أرحم الراحمين. ووفق حجيج بيتك الحرام من إخواننا يا أرحم الراحمين، وفقهم بحج مبرور وسعي مشكور وذنب مغفور وعمل متقبل يا أجود الأجودين ويا أرحم الراحمين. عباد الله، واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم. قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة الصحيحة الثابتة من نسي الصلاة علي خطيئة طريق للجنة. اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن. اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. السلام عليكم. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر.
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله. استووا واعتدلوا سدوا الخلل ساووا بالمناكب استووا واعتدلوا الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. Sorry guys, I'm gonna